ní ara mi ohun kàyéfì mo mọ̀ tó mú wá fún lórí ètò olónìí ohun kàyéfì ńlá mọ̀ nìyí ọlọ́run elédùmarè mọ̀mọ̀ já ṣinṣe lọ́rọ̀ orílẹ̀-èdè mọ̀mọ̀ já kàkùnà bẹ́ẹ̀ ṣe níbi ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ àfikọ́ ọlọ́run elédùmarè gbà á ẹ̀yẹ nìkan kan mọ́ àmọ́ bíi amírè àmọ́ bíi àti bọ̀ àfikọ́ ọlọ́run kó ayọ̀ ni ọ̀rọ̀ orílẹ̀-èdè ti di ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bẹ́ẹ̀ o bá a ṣe pa kan nìkan rú ìyàlálẹ̀ jara lù ú alẹ́bí paráàlú èso ìwọ̀nba tó wà lákàntì bẹ́ẹ̀ gan-an tó ti gbégégé lé o ọlọ́run mọ̀jà àṣìṣe bẹ́ẹ̀ o mọ̀jà kàkóná o torí iye bẹ́ẹ̀ ibi odò àmẹ́dọ̀rà sí lórílẹ̀‐èdè èyí ènìyàn o yan síbi ẹ̀mọ́ ti kéde bẹ́ẹ̀ o yíyan aráàlú ìmì alẹ́tọ̀ láti gbà ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà lójúmọ́ lórí POS lọ ìtàn CBN kedere ni o yíyan aráàlú ìmì alẹ́tọ̀ láti gbà ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà lórí POS ìyẹn 100,000 tẹ́lẹ̀ lẹ́yìn bò pé 100,000 àfikọ́ lọ́rùn Elédùmarè mọ̀mọ́ yá já lọ́rọ̀ orílẹ̀-èdè o ibi à ń lọ bẹ èyí à o wo ìyẹn ara mi ìmọ̀ bínú járe ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí èyí ti ń wò mí mo kọ́ ọmọdé mo kọ́ àgbàlagbà mo kọ́kùnrin mo kóbìnrin káàkiri àgbáyé níbikíbi tí èyí ti ń wò mí ojú tẹ̀ fi ń wò mí bí iye ojú náà mi àfọ́ etí tẹ̀ fi gbọ́ mi etí náà mi àdí ó rere bí iye létí yẹn mi àgbọ́ wo ní tí mo yí kí mi tó mú wá sí ti gbọ́ yín rè ni o.